ọmọ dúdú bíi kóró òsì pupa bíi táyà ọkọ̀ ojúlówó pọ́nbélé Mr. Integrity ẹnìkan tó máa ń dún nìkan ní line 3.9 FM àwọn kan tiẹ̀ máa ń rò pàgbàlagbà lẹni tó ń sọ̀rọ̀ ni yóò ná bí àkàrà náà tí àkàrà náà ń bímọ. bá a ṣe máa ṣe lélẹ́yìí ọ̀ǹtà ọ̀gá olórin ló ń fún wa ní àlùjó láti ẹ̀kọ́ orí yàtọ̀ sí ariwo mímọ̀ ọ̀gá kan ọmọọṣẹ́ bíi 3 million. kábíyèsí mo kí yín mo fi tí kí gbogbo àwọn ọba ìlérò wọ̀nyí council. mo fẹ́ obìnrin méjì péré tí ò bá tí ì mọ ọkùnrin ẹnáwó sókè jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ bẹ́ẹ̀ bá tí gama tí my Robert asada alájà ẹ̀yin náà ò tí limo lalika ma rekete irọ́ ó dàpọ̀ a máa kánṣu eléyìí ni torí àwọn tí mò ń rí àwọn ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ PDP tó ń ṣe dáadáa ọ̀gá mo kọ́wọ́ sókè sà wọn àti ìjà jókòó láti sọ pé ẹ́ńfílọ́pù ọ̀gá rèé ẹ̀ tí ìdí Àbújá lọ́sọ̀ rẹ̀ ẹ̀ ti náwó ọ̀gá ọlọ́run ò ní jẹ́ owó tí o ṣe mo béèrè pé àṣé mo ṣògo owó mi. ẹ̀yin lẹ máa kọ́ sí ojú agbo yìí àtẹ̀yìn àti gbogbo àwọn tẹ̀pẹ́ alárò ògúnmọ́dẹ́dé ọmọ agbálẹ̀ sọ́sà àwọn ọmọ kúkúrú lọ́sàn-án ìgbìnrin ẹlẹ́dọ̀ bá dòru á di. níbi tí ẹ jókòó yẹn mo fẹ́ fún èèyàn méjì ní 5,000 courtesy of Balógun ọdẹ ọ̀gá wa aláṣẹ only side security. Very distinguished ladies and gentlemen àsìkò tó tí màá pè é kó máa bọ̀ níwájú ọ̀kan nínú àwọn fúnmà lákìlẹ̀ Ìjẹ̀bú ni ọ̀gá olórin lòun náà bó ti ẹ̀sìn jóbìnrin tó máa pe ọ̀gá olórin tani mò ń sọ tí kì í bá ṣe ìyọrí Afọláṣadé Òtùbù kókó nínú ẹgbẹ́ Ọbáyọrí ọmọọba obìnrin akílẹ̀ Ìjẹ̀bú àtòun àti gbogbo àwọn Aṣíwájú foundation aṣíwájú ìjọ́díjọ́ ẹbọnì níwájú ń bí kí wọ́n máa bọ̀ ọ́n tà fújì ó máa ṣeré fáṣíwájú Aṣíwájú Odúmọ́sù you are welcome sir ìjọ́díjọ́ ẹbọnì ọ̀rọ̀ ti yé. lọ́la ẹ̀ má bẹ̀ wí sẹ́ ìṣòro àlọ́jì. Aṣíwájú ni rọ̀pù lọ́la ẹ̀ má bẹ̀ wí ìṣòro àlọ́jì.